èèyàn ní ẹ yẹn ń ṣe big deal. So jẹ́ kó yé wa pé ìwọ náà kì í ṣe áńgẹ́lì. Oh my God. Thank you for that. I can't stop laughing at your phone. Wà bẹ̀rẹ̀ sí ní tírẹ́tì ọmọ yẹn òun ṣépè fún. Rotimi Daniel. Òun ṣépè fún. I can't just stop laughing at your folly. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ló máa pasán ayé ni. Dúró náà ó jẹ́ kó máa yé wa pé àwọn òbí ẹ̀ oníbẹ̀rù fún wọn oníyẹ̀wò fún wọn. Ṣé àwọn òbí a máa wẹ̀ ẹ́ mọ́ Rotimi Daniel kó máa ṣépè lọ́ọ̀ láì báyìí láì ṣe pé wọ́n kọ́ṣọ́ ẹ̀ torí tó bá ń gbọ́rọ̀ sí ọ lẹ́nu wọ́n ti kọ́ṣọ́ ẹ̀ pé take it easy gbogbo ìbá ní nǹkan tí èèyàn ń ṣe ò dáa faramọ́ pé kò dáa. Ẹlẹ́kejì ni pé ó kàn bẹ̀rẹ̀ sí ní sàn láàrin ajé ní mo ní pẹ̀kọ́rọ̀ honorable enough to ask you because tó bá fẹ́ lo voice note yẹn without your consent you would use it. Ṣé voice note tó ti máa ń send sí àwọn tẹ̀jọ́ ń doctor voice note tí wàá ti release gbogbo ẹ̀ tí gbogbo yẹn á ti mọ̀ nǹkan tó fẹ́ sọ àwa nìkan la wà privy to that now. If you wanted to do it you would have done it without asking you. ṣé mo bá yẹ máa bàjẹ́ lọ́wọ́ wa sẹ́ mo sọ pé o mọ nǹkan tí cyber crime act sọ. Sọ̀rọ̀ nípa ẹ̀. The Nigeria saw that you can't record people without their consent and you actually did that and you blackmailed them. Your telephone conversations with some people you recorded and blackmailed them. See over to some people come that they should come and talk on your show. All the people that refused, you played those recordings without their consent. Do you know you are liable? Do you know you could be jailed? Do you know you could be prosecuted for that? And you are here saying that somebody asked you. He asked you for voice note tó ní máa play. Nínú gbogbo nǹkan tó ń ṣe kí ló bá dùn bẹ́ẹ̀? What's bad in that? Gbogbo nǹkan tó ń fi lò ẹ́ etí òní tí ò necessary tí ò bí eléyìí tó yẹ kó ṣe ò ṣe láti jọ. Rotimi Daniel ṣé lóòótọ́ humanity ló ṣe? I'm sure you don't know. And tó bá lọ sẹ́wọ̀n sẹ́ you go to jail sẹ́. Do you think we are joking? You are messing with the wrong people. It's just a question. Kí ló rò kó wà nílẹ̀? Mo ní evidence pọ̀ nílẹ̀ bí wèrè. People are ready to testify against you. Mention the person's name if you know that ìbà bẹ́ẹ̀ ló bí ẹ. Sórí àìlèjà nílẹ̀ bàbá mi ò débì kan. Ọ̀lẹ nìkan ni ò ráyé wá. Ọ̀rẹ́ nìkan ni ò ráyè ibi gbogbo ló gba lágbára. Mo tún sọ fún ẹ nísìn Rotimi Daniels mo ní ọmọ àlè ni ẹ o dẹ̀ ti ń hùwà ọmọ àlè ẹ náà. Mention the person's name now. The person that asked you pé kó fóun ní voice note. Mention the person's name. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ àti bí tẹ́tí ń wò wá. This is Crossblogxtv. Don't forget to subscribe, like and share. Ọ̀rọ̀ Rotimi Daniel wá ti wá di yánpọnyánrin báyìí o ẹ gbà mí o. Àwọn Fàájà Nation wọ́n ti ń fara wọn báyìí o. Wọ́n ṣe wọ́n fara wọn lọ́tún àti lósì. Ṣé rántí pé Rotimi Daniel ní bàbá Adebayo pé wọ́n gba àwọn mílíọ̀nù kan lọ́wọ́ èèyàn kan. Wọ́n ṣáà ní dandan wọn láti dá owó yìí padà pé humanity lòun ń ṣe. But at the end of the day wọ́n ṣáà ti call out bàbá Adebayo pé wọ́n jáde o owó yìí wọ́n tí ì dá padà o owó yìí wọ́n tí ì dá padà o ṣùgbọ́n bàbá yóò jáde ìgbà tí bàbá Adebayo máa jáde bàbá Adebayo clear the air pé àwọn ò gba owó lọ́wọ́ anybody nígbà àwọn kan ń gbọ́ lọ́tún àti lósì pé àwọn ọmọ àwọn kan ń pè àwọn láti ìlú òyìnbó left and right pé kí ló ṣẹlẹ̀ ta lẹ gbowó lọ́wọ́ ẹ̀ ta lẹ gbowó lọ́wọ́ ẹ̀ bàbá ní eléyìí bí àwọn nù gan o làwọn bá pe Ọlọ́run sí Rotimi Daniel báyìí o gbogbo Fàájà Nation ti ń kọlu ra wọn báyìí o ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu bàbá Adebayo because kíní ibi wọn nù gidi gan ni ẹ jẹ́ àjọpọ̀. ẹnìkan wá ní mo lu àwọn èèyàn ní jìbìtì. And someone else say I've been duping some people. ọmọ mi kan bá pè mí láti Jos. And one of my spiritual sons called Prophet Ayo. Ó ní daddy. From Jos. He said, Daddy. Ó lẹ́nìkan ń sọ̀sọ̀kúsọ sí. He said someone is saying, get rich. ọmọ mi kan náà pè mí Prophet Muiwa. Òun náà pè mí láti Germany. Another one called me from Germany. Ó lẹ́nìkan ń sọ̀sọ̀kúsọ sí. Someone is saying nonsense. ọmọ mi kan náà pè mí láti America. One of my sons called me from America. New Jersey. From New Jersey. Ó ní daddy. He said, Daddy. ọmọkùnrin kan ń sọ̀sọ̀kúsọ sí. Say one man is saying nonsense concerning you. àwọn jẹ́ kó yẹ pé ibi táwọn délé ni Ọlọ́run yín àtẹ̀yìn ló gbá wọn They níbi. made him to understand that where they got to today Àwọn is bá jìbìtì lọ́wọ́ ẹ̀, God, mo ní and kàn they fi will lẹ̀. never see you duping anyone.
ó máa ṣẹ̀sín. Said they should leave him, he will be disgraced. Olúwa lóhùn ò mọ̀. God said he does not know him. Olúwa lẹ́kejì. The Lord said the second one. Yóò gba ọgbà ẹ̀wọ̀n já sí wèrè. From prison, he will run mad. Ẹ̀sìn ẹ̀ bẹ̀rẹ̀ báyìí. His disgrace has started. Mi rò pé mo gbàdúrà 1 hour tọ́lọ́run fi bá mi sọ̀rọ̀. I did not pray up to 1 hour that God Mi spoke ò to tiẹ̀ me. ló 1 hour 10 minutes. I did not even spend 10 Ní minutes. Badagry Beach. At Badagry Beach. Ó ní tí n bá lọ fẹjọ́ rẹ̀ sùn Ọlọ́run lórí àpáta yóò kú ni. If I go to report him to God on the mountain, he's going to die. Ó ní Ọlọ́run o. I said, God, Orí tèmi ló máa ti fi mọ́. he's on me that he's going to get Ó wá his gbà last f'Ọlọ́run. bus stop. Ọlọ́run. Say, God, Ó bú ọmọ rẹ̀ Mósè he has Orímọládé tó abused ti your kú. son, Moses Orímọládé, that is dead for long. Ó bú ọmọ rẹ̀ He abused Apostle your son. Ayo Babalola. He abused him. Ó bú àwọn bàbá He bàbá. abused the fathers of faith. Mo ló bú. Ó bú Adeboye. He abused Daddy Adeboye. Mo ló bú Kumuyi. He abused Daddy Kumuyi. Ọlọ́run Say, o. God, Báwọn yẹn ò bá lè bí ìpè wọn ò bá lè bàjá. if their own calling cannot fight him, Mi ò ṣe é rí. I've not done it before. Ó ṣe èyí fún mi You're o. going to do this for me. Bàbá Oyèlámì kọ́ mi lẹ́kọ̀ọ́ kan. Our Father Elami taught me something. Ó ní tó bá kọ́kọ́ fẹ́, ó ní tó bá téèyàn bá ṣẹ̀. If someone offends you, Ó ní kó lọ wádìí rẹ̀ lọ́dọ̀ he said, Ọlọ́run. go and do your findings concerning that person Ó for tó bá ti God. wádìí The ẹ̀. one you've done the findings. Tọ́lọ́run bá ti sọ pé kò mọ̀. And God said he's not clean. Ó ní fìyà jẹ nìyẹn. He said, make sure you punish the person. Àkọ́kọ́ tí máa kọ́ ṣeré. This is the first time I'm going to do it. Ìkan náà mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. I'm doing one right now. Ayé á gbọ́ ọ̀run á mọ̀. The world is going to hear of it and also the heaven. Ayé á gbọ́ The ọ̀run á world will mọ̀. hear and the heavens will know. Mi ò lówó. I don't have money. Mi ò ní káàbọ̀. I have nothing. Mo lẹ́mìí mọ́. I have Holy Spirit. Ìyẹn náà tó mi. He's enough for me. Mo lágbára Ọlọ́run. I have the power of God. Kò sóhun tí mo ń fẹ́ tí kì í ṣe There's fún nothing mi. I want that doesn't do for me. Mi ò lówó. I don't have money. Èmi ò dẹ̀ wá. Mi ò wá popularity. And I'm not looking for fame. Mi ì lọlé olówó. I don't go to the house of the rich. Gómìnà tó bá ní kó wá bá tó bá ní ó pè mí pé mo wá bá òun kó sọ jáde. Any gun that says probably I've come to his house should say it out. Ọ̀pọ̀ wọn ló máa ń pè mí máa ní ẹ get out. Many Èmi of lè them will gbogbo call yín. me. I will say, you get out, you're all thieves. Mi ò Rogues. wówó. Èmi ṣe wòlíì tó ń wówó. I'm not after money. A ní mo ti lówó mi ní ṣiṣẹ́ Olúwa yìí. If I'm rich, I will not do this work of God. Èmi tí mi máa yé jẹ mo máa ayé kọ́lẹ̀ yìí jẹ ìkẹ́. I'm good when it comes to enjoying quality life. Èmi a máa fi mọ́tà Guinness mu gàrí pẹ̀lú mílìkì. Táyé lẹ̀ ń jẹ yìí. Ayé lẹ̀ ń jẹ yìí. Tó ti mú fọ́ọ̀kì dání pẹ̀lú napi. Kó máa géyán, kó máa fọ̀bẹ géyán, kó máa fi fọ́ọ̀kì sínú ẹ̀fọ́, kó máa jẹ. Ètò yẹ kó máa fi ṣu èso didi yán, wàá ṣu kirikiri, wàá gbé mi hàn pẹ̀lú ranjúranjú. Ó fẹ́ jẹ yán, ó jẹ odidi iṣu, odidi iṣu. Tó bá ti jẹ fọ́ọ̀kì mẹ́ta nínú iyán ó ti tó. Àwọn edé gbogbo àwọn nǹkan tó ẹja tútù, àwọn ẹja kì í ṣe koté. Ẹ̀yin ti jẹ ayé débi pé kẹ́ ẹ jẹja tó ní ṣàkì. Bàbá máa yọ̀ kárí lọ́nà ọ̀run. Praise the Lord. Hallelujah. Bẹ́ẹ̀mi bá dórí òkè mo máa ń bọ́yàn ni. Mi ò lówó mo dẹ̀ máa bọ́yàn. When I get to the mountain, I feed people, and I don't have money, but Mi I ò feed them. lówó. I don't have money, Bàbá màá dẹ̀ tún máa fáwọn èèyàn lówó. and I'm giving people money on the mountain. Àbúrò yín lé bàbá kan wà mẹ́ẹ̀. There's a father over there, Bàbá Williams. our Father Williams, Mi ò lówó. Mi ò ní I don't kówó have dórí money. òkè màá dẹ̀ máa náwó. and I was spending money on the mountain. Lébi tèmi. Ẹ̀yin lẹ̀yin mọ́lá tó wó kọ́ àwa ò mọ̀. Ìbẹ́yìn lẹ̀ ń kówó sí báǹkì. You are the one that put money in the bank. Ẹnìkan gbówó kan wá síbẹ̀ lọ́jọ́ kan. Someone brought some money Ó here wọnú Sunday. ọ́fíìsì. He Ó ti came to my office. Daddy, I came from America to come bless Pé you. mo wá láti America, I hear mo the wá voice bùkún of fún God yín. to came Nigeria to bless you. It's because of that voice he make me come to America to bless you, sir. Ló bá gbówó yẹn fún mi báyìí gbà. When he gave me the person, gave me Ìránṣẹ́ the Ọlọ́run money. kan bá wọlé. The minister Tó bá of fẹ́ God máa came in. sọ̀rọ̀ má sọ̀rọ̀ ìwọ ló lówó yìí gbàwé. Lẹ́nu yẹn ní I gave the money to the man of God that came in. ó And the jẹ́ person kó was jáde lọ. surprised. Ó wá face, Daddy,
It's a lot of money. It's a lot of thousands of dollars. I bless you. Money, is it $1,000? No. $2,000? No. $3,000? No. $4,000? No. $5,000? No. It's for him. Money owó yẹn ẹni tí mo fún lónìí. Ìránṣẹ́ Ọlọ́run tí mo gbé envelope yẹn fún. The man of God I gave the envelope. Òun kò rò pé bí 5,000 bí 10,000 ló wà nínú envelope. He thought probably it's 5,000 or 10,000 naira in the envelope. Ìgbà tó délé. When he got home, tó jẹ́ envelope. I opened the envelope. Lórí pé thousands of dollars ni. Well, that's thousands of dollars. Bó bá tún pè mí, hello bàbá. He called me again. He said, Daddy. Hello sir. He said, that sir. Bàbá ẹ má bínú sir. He said, don't be angry, sir. Ṣé kìí ṣe pé ẹ ṣe mistake mo ní lórí kíni? You did not make mistake concerning what? Ó ní envelope tẹ fún mi yẹn. The envelope you gave me. Mo ẹ jẹ́ kí n máa bọ̀ wá bá yín. Má wá ìwọ ló ní. I said, don't come, it's for you. Ó ti kọ́ ṣọ́ọ̀ṣì ẹ̀ tán báyìí. He has finished building his church now. Ẹni yẹn wò mí báyìí. The person looked at me. Ó ní àbí you want to take your money go back to your. Àwọn fẹ́ gbowó ẹ̀ padà lọ sí Amẹ́ríkà. Please sir. Ó ní ẹjọ́ sir. Ó ní kúnlẹ̀ jẹ́ ń gbàdúrà fún ẹ. The new don't let me bless you. Kò lè ṣàmì. You not say amen. He say àmì now. Ó ní máa ṣàmì. Kí ló wà nù tẹ̀ ń pọ́n lé? What is the money that you are cherishing it? Kí ló wà nù tẹ̀ ń pọ́n lé? What is the money that you are cherishing it? Ránṣẹ́ Ọlọ́run tó bá ti ń wo owó kò lè dọ́run. Any man of God after money cannot make heaven. Ó gbọ́ lẹ́nu bàbá Amáyọ̀ kò lè dọ́run. I heard it from our father Amáyọ̀. Such person cannot get to heaven. Ó sọ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run bá Dagri Beach. I was telling Mr. of God about Agri Beach. Pẹ̀lú ẹgbẹ́ ìmọ̀lẹ̀ ayé àtàwọn afàdúrà jagun alákùrẹ́. The light of the world and prayer warriors from Akure. Ó ní Pastor Dáúdù bá mi kọ́lé lákùrẹ́ mi ń yábẹ̀. I said, Pastor Adi built a house for me at Akure. I don't go there at all. Mi kì í yábẹ̀. I don't go there. Olóòtú máa sọ bàbá yẹn ní yálé yín ni. I said, Daddy, won't you branch your house to... Mo tún máa sọ ìwọ ṣe bí wàá ló fọ́ọ̀sì mi kọ́lé. I will tell him, you are the one that forced me to build it. Àwa òwásáyé wa kọ́lé. I did not come to this world to build a house. Ẹ ṣáà ti kọ fáwọn ọmọ. You have built it for the children. Ẹ káwọn ọmọ lọ máa bójútó. Let the children take care of it. Wọ́n rà lé fún mi ń Bàdàn. Mi rò pé mo débẹ̀ tó ẹ̀ márùn. They bought a house for me at Ibadan. I've not been there up to 5 times. Mo kí mò ń wá kiri. What am I looking for? Láyé tó ti tán yìí. In this world that is Ẹ̀yin finished. kan sì ṣòṣùká. And some of you are trying to carry it on your head. Ayé máa ń wọ̀yàn lọ́rùn ẹ má ro ayé o. If you carry the word on your head, it can be overload for you. Say amen. Gbogbo ẹnikẹ́ni. Mo sọ ni. Bá mi ṣàmì dáadáa. Tó lóhùn ò ní jáwọ́ lọ́rọ̀ ẹ. Òkìkí ẹ, ògo ẹ, ayé ẹ, ìpín rẹ, àyànmọ́ ẹ, ṣàmì. Ó yá, ó máa ṣekú pa. Amen. Mo wọnú májẹ̀mú. Ọlọ́run bàbá mi Oyèlámì. Mo wọnú májẹ̀mú Ọlọ́run bàbá mi Máyọ̀. Mo wọnú májẹ̀mú Ọlọ́run bàbá mi Apostoli Ayo Babalola. Mo wọnú májẹ̀mú Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́. Okùn mẹ́ta tí kò yá fàjà láyé lọ́run. Bó sọ àsọtẹ́lẹ̀ yìí. Ẹni tó gbé agbára òkùnkùn wọ̀ tó ń fi àṣẹ òkùnkùn tó fi ń gbógun tiẹ̀ tó fi ń gbógun tẹlẹ́dàá rẹ̀. Ọba àwọn ọba kí kírísímàsì tó dé kó ti kú. Àmín.